A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti pe ẹ̀sùn oníkókó 13 sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tako àwọn 6 kan títí kan ajagun-fẹ̀yìntì 2 àti rìpẹ́tọ̀ ọlọ́pàá kan tó ń sin ìjọba lọ́wọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ń pètepèrò àti dáná ogun tako Nàìjíríà. Olùjẹ́jọ́ Retired Major General Mohammed Gana, Retired Naval Captain Erasmus Victor, Inspector Ahmed Ibrahim Zakari Umaru, Bukar Goni àti Abdulkadir Sani ní ìgbẹ́jọ́ wọn yóò wáyé lọ́la Ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹrin níwájú adájọ́ Joyce Abdulmalik. Lára àwọn afẹ̀sùnkàn ni mínísítà àná fún ìsún epo Timothy Silva tí wọ́n ní ó ti na pápá bora. Attorney General of the Federation ni ó pe ẹ̀sùn yìí lánàá tí adarí DPP Àgbà-mòfin Rotimi Oyedepo buwọ́wọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti fi oríṣiríṣi ẹ̀sùn kan àwọn wọ̀nyí, bẹ̀rẹ̀ látorí ẹ̀sùn treason, terrorism, money laundering tí wọ́n tọpinpin dé terrorism financing. Abánirójọ́ ṣe ẹ̀sùn wípé ọdún 2025 ni àwọn afẹ̀sùnkàn wọ̀nyí jọ dìmọ̀pọ̀ àti dá ogun sílẹ̀ tako orílẹ̀-èdè kí wọ́n lè gba agbára lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè, ẹ̀sùn tí ó ní ìjìyà nínú lábẹ́ òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú ìgbésẹ̀ láti gbógun ti jìbìtì orí ẹ̀rọ ìgbàlódé kí àwọn ààbò oníbàárà lè túbọ̀ gbópọn sí i, àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ ní Nàìjíríà NCC àti ilé-ìfowópamọ́ àgbà CBN ti ṣíde lórí ìmọ̀-ẹ̀rọ pọ́tálì tí yóò fún wọn láǹfààní àti tọpinpin gbogbo ìlà ìbánisọ̀rọ̀ tó mú ìfura dání jákèjádò orílẹ̀-èdè. Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú bíbọwọ́lu ìwé àdéhùn MOU láàrin ilé-iṣẹ́ méjèèjì kí èyí lè mú ìgboyà lékún sí i pẹ̀lú ìdúnàádúrà orí ìmọ̀-ẹ̀rọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìbọwọ́lù àdéhùn, igbákejì alága àjọ NCC Dr. Aminu Maida ní àdéhùn yìí pèsè ààyè sílẹ̀ fún àjọṣepọ̀ tó múnádóko àti ààbò oníbàárà fún. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àṣeyọrí ńlá bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun èlò fún ìdánimọ̀ mú kí ìbáṣepọ̀ láàrin ẹ̀ka méjèèjì túbọ̀ ní agbára sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ àtijọ́ Goodluck Jonathan ti gbè lẹ́yìn ìṣèjọba rẹ̀ bí ó ti ní òun sa gbogbo ipá tòun nígbà ìṣèjọba rẹ̀. Èsì yìí ń wáyé lẹ́yìn tí igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar kan ìṣèjọba rẹ̀ lábùkù níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Ní Atiku ti ṣe àpèjúwe Jonathan ní ẹni tí kò ní ìrírí inexperienced nítorí ó ṣe àṣìṣe ní ìgbà náà. Atiku ló ń díje fún tíkẹ́ẹ̀tì ààrẹ pẹ̀lú olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ Labour Peter Obi, mínísítà fún ọkọ̀ ìrìnnà àná Rotimi Amaechi àti gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Atiku ti fẹnu tẹ́ńbẹ́lú Kwankwaso àti Tambuwa ní ẹkùn àríwá, fi àtìlẹ́yìn Obi mọ́ ní ẹkùn gúúsù ìlà oòrùn àti agbára Amaechi mọ́ ní gúúsù. Bákan náà ni ó fi ìjákulẹ̀ rẹ̀ hàn lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu bí ó ti pe ààrẹ ìjẹta Jonathan ní inexperienced. Níbi ó ti ń sọ̀rọ̀ níbi ayẹyẹ 2025 Association of Retired Career Ambassadors of Nigeria Awards tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni Jonathan ti ní kò sí ẹni di ààrẹ tàbí gómìnà tí yóò sọ wípé òun kò ṣe àṣìṣe rí. Jonathan ní àìpẹ́ yìí ni àgbà olóṣèlú kan sọ wípé bóyá nítorí Jonathan kéré lọ́jọ́ orí ni ó fi ṣe àṣìṣe. Kò sí ẹni tí kò lè ṣe àṣìṣe, ènìyàn ìbá gbé ara rẹ̀ ga sí ipò òrìṣà, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, òun gbìyànjú tòun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
iléeṣẹ́ ológun ojú òfurufú NAF ti ní ikọ̀ ológun Operation Akinkaye ti dáná yá àwọn adàlúrú ní agbègbè Uyo nítòsí igbó Sambisa tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ adàlúrú lánàá ọjọ́ Ajé. Adarí ìròyìn fún NAF Air Commodore Ehime Ejodame ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ní ìlú Àbújá. Ejodame ní iléeṣẹ́ ológun ti ń fi ìkanra gbógun ti àwọn adàlúrú ẹkùn àríwá ìlà-oòrùn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé pẹ̀lú ìròyìn tó ṣeé fọkàntẹ̀ ni wọ́n fi ṣe ìkọlù sí ibi ìpàgọ́ àwọn adàlúrú, ba ohun èlò wọn jẹ́, ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n ní olórí ológun Air Marshal Sunday Aneke ti sọ àsọdájú ìpinnu NAF àti tẹ̀síwájú nínú gbígbógun ti àwọn wọ̀nyí títí wọ́n á fi di ohun ìgbàgbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ Darius Kubo láti Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Kaduna ti sún ìgbẹ́jọ́ lórí ìyọ̀ǹda gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai sí ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026. El-Rufai ló ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn màgòmágó owó àti àṣìlò ipò tí àjọ tó ń gbógun ti àjẹbánu ICPC fi kàn án. Lẹ́yìn ìgbẹ́jọ́ òní ni agbẹjọ́rò El-Rufai Ukpan Akpan bu ẹnu àtẹ́ lu gbogbo ìgbà tí wọ́n fi ń sún ìgbẹ́jọ́ síwájú bí ó ti ní ó lọ́wọ́ kan òṣèlú nínú. Ní báyìí tí wọ́n tún sún ìgbẹ́jọ́ sí oṣù kẹfà, El-Rufai yóò wà ní àhámọ́ títí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé láti mọ̀ bóyá kí ó gba ìyọ̀ǹda tàbí kí àhámọ́ rẹ̀ tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Abia tí ó tún jẹ́ sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Abia Orji Uzor Kalu ti dá ẹ̀sùn wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ń tẹ́ńbẹ́lú ẹgbẹ́ alátakò bí ó ti ní ààrẹ Bọ́lá Tinubu kò kó àwọn olóṣèlú ní papámọ́ra láti bọ́ọ̀dì sí APC tàbí dá sí iṣẹ́ àjọ elétò ìdìbò INEC. Níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ ìlú Àbújá fún ìsàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní Kalu ti ṣe àpèjúwe ẹ̀sùn láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò ní ọ̀rọ̀ aṣiwèrè bí ó ti rọ àwọn political actors kí wọ́n bu ọ̀wọ̀ fún ìjọba tiwantiwa. Kalu ṣàlàyé wípé APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ olóṣèlú kò ní nǹkan ṣe pẹ̀lú INEC. INEC dá wà ní àwọn sì bu ọ̀wọ̀ fún alága rẹ̀ gidigidi. Amòfin ní kí á dẹ́kun ọ̀rọ̀ tí kò mú ọgbọ́n dání. Ó fi kún un wípé ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ kò fi tipátipá mú ẹnikẹ́ni àti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Ìdúnàádúrà lásán ni. Kalu wá fi ìgboyà rẹ̀ hàn fún àǹfààní tí Tinubu ní láti jáwé olúborí ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Yul Edochie ti ṣàlàyé wípé olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi kò lè di ààrẹ Nàìjíríà lọ́wọ́ yìí. Nínú àtẹ̀jáde tí ó fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Edochie ti ṣe àríyànjiyàn wípé gbogbo ẹgbẹ́ òṣèlú tí Obi bá darapọ̀ mọ́ yóò túká. Nígbà tí ó ń sọ̀rọ̀ síwájú ìdìbò gbogbogbò ọdún 2027 ni Edochie ti ní ìbáṣepọ̀ Obi pẹ̀lú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti kú bí ó ti ń dé dead on arrival àti ìfàkókòṣòfò. Edochie tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí alátìlẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀rọ̀ Obi kọjá ojú lásán. Ó sì ya òun lẹ́nu wípé Obi fúnra rẹ̀ kò mọ̀ tàbí ó mọ̀ ṣùgbọ́n kò fẹ́ kọbi ara sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.